mo mà kí ìwọ tó ní àǹfààní tó ń wò mí lónìí. Ojú ẹ̀ yìí tó fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí ẹ tó fi ń gbọ́ mi, etí náà ò mọ̀ ní di. Èmi náà tún ni, èmi mo tún wá débọ̀ lénìí láti wá ṣàlàyé nǹkan kan fún ẹ tí yóò sì mọ jẹ́ àǹfààní púpọ̀ fún ẹ. Tó bá wá ní kí ló ń wí, tó ní kí ló ń sọ náà, àwọn bàbá wa sọ pé àbọ̀ ọ̀rọ̀ báyìí là ń sọ fọ́mọlúàbí. Wọ́n ní tó bá dénú ẹ̀ á dòdìdì. Ọmọlúàbí tó bá ní àbọ̀ yòókù nínú, ó làbọ̀rọ̀ dénú ẹ̀ tí ó dòdìdì. Èyí tí ò bá lábọ̀ yòókù nínú, bọ́bọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ fún un tó bá dénú ẹ̀, àbọ̀ náà ni ó padà dì. Èyí tí mo mú wá fún wọn ní òní, tí yóò mọ jẹ́ àǹfààní fún wọn tó ń wò mí, yóò jẹ́ àǹfààní púpọ̀ fún ẹ, yóò sì jẹ́ fún ọmọ ẹ. Àìsàn burúkú tá a mọ̀ dí Ọlọ́run ní fi jẹ́ kó kọlù mi àtiwọ tó ń wò mí lónìí. Bí àìsàn àtọ̀run wá bó ṣe wà, bẹ́ẹ̀ náà ni tọwọ́ ọmọ aráyé wà. Èyí tí wọ́n ń ṣe ẹ̀dá tẹ́dọ̀ òfin ní rí ìtọ́jú, tí òfin ní rí wòsàn, Ọlọ́run má jẹ́ kó ṣe ọ́ tọmọtọmọ, tayàtayà, tẹbítẹbí, tàràtàrà, tí gbogbo èyí tẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí. Ẹ̀wádìí yìí tí mo mú wá fún wa ní òní, ó ní ìdènà àrùn stroke tá a mọ̀ sí rọlápá-rọlẹ́sẹ̀. Ẹnikẹ́ni tí ayé bá fi léyìí bá jà, kò sí bó sì tọ́jú ẹ̀ tó, tí lápá rẹ̀ ò ní máa hàn lára ẹ̀. Àìsàn burúkú ni àìsàn yìí jẹ́. Ọlọ́run má jẹ́ ká bá wọn mọ̀ ọ́n. Gbogbo ẹnikẹ́ni tó wá wà nípò irú àìsàn burúkú yìí, Ọlọ́ọ̀ba ọlọ́jọ́ òní kó bá gbọ́wọ́lé wọn. Àìsàn burúkú láìsàn yìí, ọmọ aráyé a tún máa fi ṣèkà fúnra wọn. Ẹnìkan ti bi mí rí ńjọ́ kan, wọ́n ní ǹjẹ́ wọ́n máa ń fi àìsàn rọlápá-rọlẹ́sẹ̀ kànyàn. Ẹni táyé ò bá dán nǹkan wò fún rí, òní ó sọ pé kò sáyé. Òòkà burúkú kan wà tí wọ́n bá fi kànyàn la, gbogbo nǹkan tó wà lára ẹ̀ pátá ní ọ̀rọ̀. Tí wọ́n bá gbé dọ́dọ̀ àwọn olóyìnbó tí wọ́n mọrú nǹkan tó ń ṣe, kí ni wọ́n kà sí? Wọ́n ní stroke ni. Atẹ́gùn burúkú ò ní kọlù mí tọmọtọmọ, tayàtayà, tẹbítẹbí, tàràtàrà, àti gbogbo èyí tẹ́ ń wò mí ní òní. Ayé a máa rẹ́tẹ́gùn burúkú sí yàn tí ó kọlù ẹ̀dá, tí ẹ̀dá ó sì wà nípò rọpárọsẹ̀. Ọlọ́run má jẹ́ kó ṣe mí, má jẹ́ kó sọmọ mi, má jẹ́ kó ṣaya mi. Ìwọ náà sàmí ẹ̀ kó fọwọ́ bọ́jú. Njó tí ẹ mèso kan tó ń pè léso wèrè ń jẹjẹ. Àwọn míì á pè ní ojú ẹyẹlé, àwọn míì á pè ní ojú olóńgbò. Tó o bá mọ èso tó ń jẹ́ bẹ́ẹ̀, mo ṣetán láti fi hàn ọ́. Ní tí wọ́n ń pè léso wèrè ń jẹjẹ ló wà lọ́wọ́ mi. Báwo ni a ṣe máa ń lò ó láti fi dènà stroke, àìsàn rọlápá-rọlẹ́sẹ̀? Ó lèmi fẹ́ ṣàlàyé fún ọ lónìí, kó máa jẹ́ àǹfààní fún ẹ, ó jẹ́ àǹfààní fáya rẹ, ó sì jẹ́ àǹfààní fọmọ ẹ. Ẹlòmíà bi mí léèrè pé ìgbà wo ni wọ́n lè lò ó? Ó nígbà tá a gbọ́dọ̀ lò ó, kò dẹ̀ sígbà tá a tún lè lò ó lẹ́yìn tá a bá kọ́kọ́ lò ó. Àwọn òyìnbó sọ pé prevention is better than cure. In tó fẹ́ fi prevent ara ẹ̀,
kò ná ẹ ju 100 naira lọ, àmọ́ nǹkan tí wọ́n fi ń kí ọ ó lè ná ẹ tó 1 million. Kò bá dáa kó o fi eléyìí kó o fi prevent ara ẹ. Bẹ́ẹ̀ ni, báwo la ṣe fẹ́ lo èso ojú olóńgbò yìí? Ẹ jẹ́ ká wá 11 èso ojú olóńgbò yìí. Ẹyọ 11 ni mò ń sọ, kì í ṣe ìdì 11. Tá a bá ti wá ẹyọ 11 ẹ̀ láàárọ̀ kùtùkùtù, tá a bá ti jí ká tó sọ̀rọ̀ síyàn, ẹ jẹ́ ká dà sẹ́nu, ẹ jẹ́ ká fomi lò ó bí ògo ṣe ń jẹ́ tọlọ́run, ọba tó dá ewé tó dá egbò, ọba tó mọ̀ mí tó mọ̀ ẹ́. Kò sí bó ṣe lo èso ojú olóńgbò yìí sínú ẹ tó wá yàgbẹ́ ńjọ́ kejì tó tún bá nínú ìgbẹ́ ẹ mọ́. Ó ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀. Bí wọ́n bá rán stroke síyàn láyé, ìwọ ò ní bá wọn pín bẹ́ẹ̀ tọmọtọmọ, tayátayá, tẹbítẹbí, taratara, àmọ́ tó bá lorú ẹ̀ ni. Tí o bá lorú ẹ̀, fọkàn ẹ balẹ̀, kó wá fìyókù sọ́wọ́ Ọlọ́run tó dé sòwòrè ń jẹjẹ, tó sì mọ àníyàn nǹkan tó lò fún. Àìsàn rọ lápá rọ lẹ́sẹ̀, Ọlọ́run má fi kàn wá tọmọtọmọ, tayátayá. Tẹ́lẹ̀ yìí tí mo bá sọ yìí tó wúlò fún ọ, tó sì rẹ́ kọ̀ọ̀kan ń bẹ̀, tó sọ pé ta ló ń bẹ́ ẹ sọ̀rọ̀ yìí, tó sì sọ pé irọ́ ló ń pa, tí mi ò sì ní o mówó ẹ̀ wá, tí mi ò béèrè ọrẹ kankan lọ́wọ́ ẹ, tí mi ò béèrè owó kankan lọ́wọ́ ẹ, ju pé èyí tá a sọ yìí, láìkì fídíò yìí, kọ́mẹ́ǹtì, kó o sì share fáwọn tó bá tún nídìí ẹ̀. Ọmọ ìyá mi tó bá ti ṣe léyìí, ohun tó ń lé lọ́dún yìí àtọ̀dún tá a fẹ́ mú yìí, lágbára Ọlọ́run ọwọ́ ẹ̀ ó tó. Èyí tèmi náà ń lé, torí èmi náà sì ń lé nǹkan, ọwọ́ tèmi náà ó tó. Tó bá dìgbà kan náà, ó dàbọ̀.